ọjọ́ mánigbàgbé ìyẹn ọjọ́ ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá yìí, èyí tí í ṣe ọjọ́ karùn-ún nínú oṣù kejìlá ọdún tá a wà yìí, the 5th of December 2025, ìlú máa jẹ́ lágbo òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun, pàápàá fún gbajúgbajà olóṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun ní tó tún jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀, ìyẹn sẹ́nítọ̀ Iyèọlá Omíṣore tí ó gba ètùmọ̀ sí Chris-on, pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ṣe jábàbá náà kúrò láti dìbò láti díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ìyún ètò ìdìbò gómìnà abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú APC tó ń pè ní primary election tó yẹ kó wáyé nínú ọ̀sẹ̀ tí a ṣẹ̀ṣẹ̀ wọ̀ yìí ìyẹn ọjọ́ àbámẹ́ta tí ṣe sátidé ọjọ́ kẹtàlá nínú oṣù kejìlá ọdún tá a wà yìí, the 13th of December 2025. ní ọjọ́ Ẹtì tí ṣe Friday ọ̀sẹ̀ tó kọjá ní ìgbìmọ̀ tí àwọn alákòóso ẹgbẹ́ òṣèlú APC tó gbé kalẹ̀ ìní wọn mà ti ṣe àyẹ̀wò ètò òyìnbó ń pè ní screening fún gbogbo àwọn olùdíje tó fẹ́ díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC, tó sì jẹ́ pé níṣe ni wọ́n máa gbégi dínà Omíṣore àti àwọn olùdíje míì. Yàtọ̀ sí Omíṣore, àwọn míì tí wọ́n tún ní wọn ò ní lè kópa níbi ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC ọ̀sẹ̀ nítorí pé wọn àkúnjú òṣùwọ̀n tó. Àwọn ni igbákejì gómìnà àná nípínlẹ̀ Ọ̀ṣun Benedict Olúgbóyèga Àlàbí, olóyè Dọ̀tun Bábayẹmí, Akin Ògúnbíyì, sẹ́nẹ́tọ̀ Babájídé Ọmọwọ́rárẹ̀, Kúnlé Adégòkè amòfin àgbà Senior Advocate of Nigeria àti Babátúndé Akẹ́tà Ọ̀rálùsì, tó sì jẹ́ pé àwọn méjì péré ni wọ́n fòǹtẹ̀lù tí wọ́n ní wọ́n wẹ̀ mọ́yán kàǹkàn láti kópa nínú ètò ìdìbò abẹ́lé ọ̀sẹ̀ yìí, ìyún ẹni tó ń jẹ́ Honourable Mulikat Adéọlá Jimoh àti Aṣíwájú Murudeen Bọ́lá Oyèbámíjí táwọn kan tó máa ń pè ìnagijẹ ní àǹbọ̀. Ẹ̀sùn tí wọ́n fi kan Omíṣore àti àwọn tó jẹ́ dànù ni pé wọn ò rí èèyàn márùn tó jọmọ ẹgbẹ́ tó sì náwó sínú ẹgbẹ́ tó yẹ kó buwọ́ lu ìwé fọ́ọ̀mù tí wọ́n gbà láti díje dupò láti fòǹtẹ̀lù wọn pé àwọn wà lẹ́yìn wọn nígbà tí ò sọmọ ẹgbẹ́ márùn tó sì ń sanwó nu ẹgbẹ́ yìí ni ló jẹ́ káwọn já wọn, àti pé Bọ́lá Oyèbámíjí àti Mulikat Adéọlá Jimoh àwọn nìkan ni wọ́n rí ọmọ ẹgbẹ́ márùn tó ń sanwó nu ẹgbẹ́ tí ó ṣàtìlẹ́yìn fún wọn tó sì fòǹtẹ̀lù fọ́ọ̀mù gómìnà tí wọ́n gbà. ṣá o, bó tilẹ̀ jẹ́ pé dàsìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí Omíṣore ò tí ì sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n tí wọ́n ní ọ̀rọ̀ náà dùn kọjá sísọ. Bẹ́ẹ̀ ni tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé iṣẹ́ ọwọ́ àwọn alágbára ní pàápàá gómìnà kan tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ní òun gan ló wà nídìí bí wọ́n ṣe já Omíṣore dànù, nítorí wọ́n ní wọ́n mọ̀ pé Omíṣore gbajúmọ̀ ó sì ṣeé ṣe kó jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́lé ọ̀sẹ̀ yìí náà, tá a sì gbọ́ pé nítorí eléyìí ìnáwó fífi ọgbọ́n yìí náà fi já Omíṣore àti àwọn olùdíje míì táwọn náà tó gbajúmọ̀ tí wọ́n lè fẹ́ ta ẹni tí gómìnà tẹ́lẹ̀ lọ́ṣùn náà tó fẹ́ lò láti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC nínú ọ̀sẹ̀ tí a wà.